Kí lẹ korúkọ? Ọ̀rọ̀ méjì lẹ wà yìí, kí lorúkọ ọmọ yín? Ọkọ̀ ti gbá yín, kí lorúkọ ọmọ yín? Kí ló kọ ọmọ yín? Kí ló kọ ọmọ yín? Ọkọ̀ tó gbá yín ti lọ, kí lorúkọ ọmọ yín bàbá? Ẹgbẹ́ títì lẹ sùn sí. Kí lorúkọ ọmọ tẹ̀lé? Ọmọ yín kí lorúkọ rẹ̀ lórí fóònù? Láti lè fi rí àwọn èèyàn yín ní nǹkan tá a. Tẹ́ ẹ fi stọ̀ orúkọ rẹ̀ sórí fóònù. Kí ló kọ ọmọ yín? Ọkọ̀ ti gbá yín. Ẹ pẹ̀lẹ́, kí lorúkọ ọmọ yín? Ẹgbẹ́ onílé fìlà. Kí lorúkọ ọmọ yín? Kí ló kọ ọmọ yín? Bàbá. Bàbá. Akọ̀ fọ́ọ̀sì sọ̀rọ̀ ni ara wọn òdiwà bọ́ ìwà àwọn níbi treatment oníkọ̀ òkú. Akọ̀ fọ́ọ̀sì sọ̀rọ̀ àwọn ọkọ̀ tó ń sọ yẹn ni. Wọ́n ní mọ́tò wo ló gbá kí ló kọ mọ́tò tó gbá yín ti lọ. Kí lorúkọ ọmọ yín bàbá? Òtútù ti mú. Lẹ́yìn sí ìsàánú tó lọ sí ìlú. Kí ni àwọn nǹkan tó wà lórí wọn láti fi dán? Bàbá yìí ti wà. Fóònù wọn ṣe bẹ́ẹ̀ ti pé ẹ ti. Madam, àwọn tẹ ìpínlẹ̀ fóònù wọn kí làwọn sọ? Ẹ̀kan wà láwọn olóko. Nínú gbogbo wọn tó wá pè kò sí ẹ̀ka tó lóun bọ̀. Ṣé bàbá ló wà rẹ̀? Òtútù ti mú. Wọ́n dẹ̀ ti jí báyìí. Ọkọ̀ gbá wọn ni. Ọkọ̀ gbá wọn ni. Ọkọ̀ wàdú. Lálẹ́. Bíbù wọn lè sọ gan bóyá mọ́tò kan ló gbà wọn bóyá jáwé lẹ́yìn mọ́tò kan. Mọ́tò ló gbà wọn. Ṣé bá rí ọ̀nà ọkọ̀ lè jábọ́ mọ́tò gbà wọn lọ́fẹ́ sọ́dá ni. Kí ni bẹ́ẹ̀ bí ẹrù wọn?